ẹ jẹ́ a sọ pé alhamdulillah. 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 alhamdulillahi rabbil alamin. a kí gbogbo wa wípé àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé. Al-Qur'an sọ fún wa wípé kíkí tó dáa jù láyé òun náà ni kíkí àtọ̀dọ̀ Ọlọ́run. òun náà sì ni àwọn mùsùlùmí òun la máa fi ń kíra wa. kí a máa gbára wa lásìkò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. alhamdulillah. Ọba tó ní a plan yẹ agbálérò Ọlọ́run sì ní kó ṣe é ṣe. Mélòó ẹlòmíì tí ó gbèrò pé òun fẹ́ ṣe nǹkan tọ́lọ́run ò ní gbà fún láti lè ṣe é. Èyí tó wù àwa tá a fẹ́ láti ṣe náà ni pé láti máa kó àwọn ọmọ jọ gẹ́gẹ́ bí láti lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Mo rántí láìpẹ́ Controller General of Custom Alhaj Bashir Adéwálé Adéníyì, èmi àti wọn sọ̀rọ̀ lọ́jọ́ kan. Wọ́n ní àwọn fúnra ara àwọn fẹ́ pe àwọn ọ̀rẹ́ àwọn bíi mélòó kan. Àwọn fẹ́ jẹ́ ká kó àwọn ọmọ kéékèèké jọ, the whole Nigeria tẹ̀ làwọn pè, the whole Nigeria fún Quranic competition táwọn dẹ̀ máa fund ẹ̀, táwọn máa sponsor ẹ̀. Débi pé ọmọ kan ṣoṣo ẹyọ kan lásán tí ó bá ṣe ipò kíní, àwọn ẹbí ẹ̀ wọn kú oríire. A dúpẹ́ pé Quranic competition ó ti di nǹkan tí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti wà tipẹ́. Tá a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ míì gba odidi mọ́tò, àwọn míì gba ilé, àwọn míì gba hajj, a lot of cash làwọn ọmọ míì gba. Kíni torí àpọ́nlé Al-Qur'an. Èyí táwa náà gbèrò lọ́dún yìí láti lè ṣe Royal Food and Drinks tó ń jẹ́ Real Pop Quranic competition in conjunction with Sebilu Nnajat. A dúpẹ́ wípé bá a ṣe gbà á lérò bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbà fún wa. A gbà á lérò kó jẹ́ 4 Friday tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé àwa change sí 4 Saturday. Òtún bá a ṣe plan ẹ̀ náà tó Ọlọ́run ní 2 Saturday ló padà wá sí ìmúṣẹ. Last week Saturday and today final. Gbogbo ẹ̀yin ilé kí ó tẹ́ wá, a dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn àlùfáà tí Ọlọ́run ní kí wọ́n wá síbí lénìí. Bẹ̀rẹ̀ látòrí guest lecturer of today, Sheikh Musa Abolaji Ainu Rido Agba Al-Adabi. adamallahu hayatahu. Bí èèyàn bá kọrin tí ò bá dùn, òun náà fi ti ara rẹ̀ gbọ́. Wáàsí tí wọ́n ṣe fún wa, wáàsí yẹn ó wọ̀ wá létí dáadáa, àdẹ̀gbádùn ẹ̀. Wọ́n á fẹ́ lòmíì ní topic kó treat lóde. Ọ̀rọ̀ kó mọ́ná ni ó sọ, ọ̀rọ̀ òkú ló ń sọ. Ó yẹ kó padà sí ibi tó ti wá. Èyí tí a fún àwọn àlùfáà ó ṣe dédé mutabaqatul kalam limuqtadil hal lọ́dọ̀ àwọn oníbàlágà. Dédé tí a fún wọn kán sọ̀rọ̀ lé lórí òun náà ní Al-Qur'an. Ọlọ́run dẹ̀ ní kí wọ́n kàn bá wa sọ. Ọlọ́run kó bá a san ẹlẹ́san olóore o. Bàbá wa di chief imam of Ọmọlé, mo kí yín púpọ̀, jazakumullahu khairan. Ẹ̀yin náà ní nǹkan míì tẹ́ gbẹ́mi lé tó ju Al-Qur'an lọ. Bákan náà bàbá wa Sheikh Abdul Wahab Yusuf ọmọkùnrin, kọ́lọ́n wọlé Al-Qur'an náà tẹ́yìn náà gbójúlé kójúmọ́ tì yín láéláé. Àwọn kùdọ́ọ̀tì wa, àwọn tí wọ́n ń bá wa dájọ́, professor ni wọ́n o, professor ni wọ́n in Arabic and English language. English language. Kọ́lọ́n kó wọlé bó ṣe tó nínú àánú ẹ̀, káàrin ẹ̀yà tọ́lọ́run má dàrú. Àmín. Ìmọ̀ tẹ́yìn kọ́, ẹ̀yin fi ìmọ̀ yẹn
ẹ̀ ń lò lójú ọ̀nà alukur'an kò sí ní ta ní lẹ́san láti san fún yín tó ju àdúrà lọ kọ́lọ̀ wọlé abá alukur'an ṣètò kó bá san yín lẹ́san olóore. Àmín. a kí àwọn ọlọ́lá wa Alhaji Abdulwahid Onkuti Dr. Abdulwahid Onkuti tí wọ́n ní iléeṣẹ́ Buram Foods Nigeria Limited tí wọ́n ń ṣe òróró báwò kò sí ní táwọn náà tó ń gbẹ̀mí lé tó ju alukur'an lọ. Kur'an ni Sheikh bí wọ́n ṣe jókòó yìí wọ́n nígbàgbọ́ nú alukur'an ó pọ̀ ìyẹn lọ́lọ́run náà ò fi dá wọn lẹ́bi bí Lagos State yóò bá pín òróró lẹ́ni fún everybody òróró wọn ni ẹ bá dé Lagos State lọ́dọ̀ the executive governor of Lagos State or the chief of staff tó bá fẹ́ pín òróró lẹ́ni o wàláhì òróró wọn ni báwo ni o Ọlọ́run ti ní kí wọ́n gba wájú kí ló fà á wọ́n fọ̀rọ̀ ara wọn lẹ̀ fọlọ́run fi ọ̀rọ̀ ara wọn lẹ̀ fọlọ́run wọ́n sì pọ́n alukurani lé bá a ti sọ fún wọn lọ́wọ́ kan náà ni wọ́n wá kọ́lọ́ ń jọ nínú àánú ẹ̀ iléeṣẹ́ náà ò ní bàjẹ́ láéláé ọlá títóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ẹ̀mí yágùn fún wa o ẹ̀mí ọlá yágùn fún wa Àmín. gbogbo ìdùnnú yín ò ní dìbànújẹ́ Àmín. mama wa Alhaja Mujida anufowóṣe Ọlọ́run bá foríjì wọn Àmín. ọlá títóbi Ọlọ́run Àmín. mo kí brọ́dà mi olóríire pírẹsidẹ́ǹtì Aláyélúwà fans club Alhaji Kaso lọ́yà kọ́lọ́n bá wa san yín lẹ́san olóore. Àmín. a ń retí àwọn èèyàn tán láwọn ń bọ̀ ṣùgbọ́n ṣe mọ̀ àìsùn táwọn èèyàn bá ti ṣàìsùn báyìí jẹ́ ń sùn díẹ̀ ni bí àwọn mọ́là mọ́ṣáláṣí àwọn afáwa inú rí dán jẹ́ ń sùn díẹ̀ lẹ́lòmíì ò ní kó ń sùn díẹ̀ bí ọba pàyílà ẹlòmíì ò ní dìde bí Ramadan ń tó wà ń bẹ̀ nìyẹn àwa gan afọ́sí ara wa dìde ní gẹ́gẹ́ bí a ti ní tá a fẹ́ wá ṣe bá a ṣe jókòó ni bàbá yìí mọ́ ọmọlé bá a ṣe ń fẹ̀gbẹ́ kan sùn báyìí kí ló fà á àìsùn ni àwẹ̀ yẹn gẹ́gẹ́ bí bàbá inú rẹ̀ ṣe sọ ó lágbára àwa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Rio Pop gangan fúnra rẹ̀ Royal Food and Drinks ẹni tó ní iléeṣẹ́ yẹn fẹ́ ká dákọ̀ ọ̀hún àwa làwọn ò ní gbà fún la máa dákọ̀ ẹ̀ Alhaji Abdulfatah Abimbola kọ́lọ́n bá wa san lẹ́san olóore àìdí àtẹ̀rí yìí wọ́n fakọ̀ṣà nù tọ́bàkà àìdí àtẹ̀rí yìí àwa ti ní láníyàn láti ṣe Quran competition káwọn tó wá sọ pé ẹ jẹ́ àṣe Quran competition fáwọn ọmọdé ká ṣe fún wọn kí ni ó máa cost wa mo ní ọ̀dà gbogbo ètò ẹ lọ ṣe ọ́ọ̀lù tá a wà yìí kódà owó oṣù kan náà san síbẹ̀ a sì lo oṣù kan a sì lo ọ̀sẹ̀ méjì péré owó ọ̀sẹ̀ mẹ́rin náà san o ti gift táwọn ọmọ gbà lé ní gan àwọn náà gbé kalẹ̀. Allahu Akbar. ẹ rí i pé à ń sọ lórí TV àsọ ọmọ first second third àsọ gbogbo ẹ̀yin lè kí ó tẹ participate tẹ wá àtẹ̀yìn àlùfáà wọn Ọlọ́run á san yín lẹ́san olóore o. Àmín. gbogbo yín lè máa lálùbáríkà o. Àmín. man wajada khayran Ànábì ló sọ. Sallallahu alayhi wa sallam. ó ní man wajada Khayran. falyahmadillah. Falyahmadillah. ìwọ tó bá ṣe pò kíní lẹ́nìí ọpẹ́ ni ó dá fọ́lọ́run mọ yọjú látàfúrá fa inna dunya lidunya thiyabun mutanawwa. ẹni tó bá ṣe first lẹ́nìí ọpẹ́ ni kó dá fọ́lọ́run ẹni tí ò wá ṣe first tí òun náà wá wò pé abóyá ó ṣe second àbó ṣe third ẹ̀yin tẹ̀ tí ẹ̀wọ́ final stage ọpẹ́ lẹ́dà ẹ bá àwọn kan náà ti jẹ́ láti last week tí wọ́n sì lè wá mọ́lẹ̀ níyì nísìn ọpẹ́ ni kẹ́ ẹ dá fún Ọlọ́run inú wa dẹ̀ dùn pé gbogbo yín náà lẹ gbìyànjú omi lè pọ̀ ju ọkà lọ pẹ̀lú ohun tí ayé ń wí pẹ̀lú social media lénìí ká wá sọ fún yín pé láti Suratu Yasin wá Suratu Nas ẹ lọ gbé sórí tẹ wá try tẹ ẹ tún gbé Kùránì dání orí náà lẹ ti ń kà wàláì agbọ́dọ̀ kì í yín púpọ̀ kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ kọ́lọ̀ ń jẹ́ lálùbáríkà gbogbo ẹ̀yin ọmọ tẹ wá ń bí Ọlọ́run á jẹ́ lálùbáríkà ọlá títóbi Ọlọ́run
ó dà pé láti pe resort náà ló kó àbí ó kó another stage mi resort àmọ́ kẹ́ tó pe resort a máa gbọ́rọ̀ láti ẹnu Alhaji Abdulwahid ọ̀rọ̀ ìyànjú lórí níta ń ṣe yìí àti ìgbìyànjú náà ìmọ̀ràn tó lè bá wa gba àwọn olówó Islam láti lè máa ṣe irú nǹkan báyìí bismillah.